ẹ̀yin èèyàn léèwọ̀ lẹ ṣe gist tá a gbọ́ èyí tó lágbára o ó tún lágbára o bá a ṣe gbọ́ o. ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ wọn ní Queen Naomi wọn ní wọn kúnlẹ̀ wọn ní wọn bẹ kábíyèsí níwájú ọ̀rẹ́ wọn wípé àwọn dúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún gbogbo akitiyan wọn àti ìfẹ́ tí wọ́n ní sí àwọn, wípé gbogbo ìwà tí àwọn wù, èyí tí àwọn ṣe, èyí tó jẹ́ pé ó mú ọgbọ́n wá àti èyí tí ò mú ọgbọ́n wá, wọ́n ní kí kábíyèsí dáríjì àwọn. Wọ́n ní báwọn ṣe post nǹkan táwọn post sórí social media, wọ́n ní kábíyèsí dáríjì àwọn. Wọ́n náà kúnlẹ̀ ní o, wọ́n náà dúpẹ́ ní ọwọ́ kábíyèsí fún gbogbo ìfẹ́ tí kábíyèsí fi hàn sáwọn, pé tí ò bá ń ṣe ìfẹ́ tí kábíyèsí ní sáwọn, márèjì yìí ò bá ti túká. Wọ́n láwọn dúpẹ́ gidigidi lọ́wọ́ kábíyèsí fún, nítorí pé wọ́n nífẹ̀ẹ́ àwọn dénúdénú. Wọ́n ní ọkùnrin wo ló fẹ́ ṣe gbogbo nǹkan tí kábíyèsí ti ṣe fáwọn yìí. Wọ́n ní ṣùgbọ́n àwọn mọ̀ lóore, àwọn dúpẹ́. Wọ́n ní gbogbo bí wọ́n ṣe ń sọ̀rọ̀, wọ́n ní ṣe ni kábíyèsí bẹ̀rẹ̀ sí í yọmi lójú, náà ń sunkún. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré rárá. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní Queen Naomi tẹ̀síwájú wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí àwọn fi kọ gbogbo nǹkan yìí sí orí social media, wípé kì í ṣe pé bóyá àwọn fẹ́ fi kábíyèsí sílẹ̀ àbí àwọn fẹ́ bá kábíyèsí jà. Wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ yìí wọ́n ní ó rú àwọn lójú. Wọ́n ní ṣùgbọ́n kí kábíyèsí fi yèdénú, kí wọ́n fi orí jì àwọn. Wọ́n ní gbogbo ọ̀nà ni àwọn fi ń dúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún ìfẹ́ tí kábíyèsí ní sí àwọn. Wọ́n nítorí pé kábíyèsí nífẹ̀ẹ́ àwọn tọkàntọkàn ni. Wọ́n láwọn mọ̀ wípé kábíyèsí nífẹ̀ẹ́ àwọn tọkàntọkàn. Wọ́n láwọn dẹ̀ ń dúpẹ́. Àwọn ń dúpẹ́ pẹ̀lú gbogbo inú àwọn, pẹ̀lú gbogbo nǹkan tí àwọn ní. Àwọn fi ń dúpẹ́ lọ́wọ́ kábíyèsí pé kábíyèsí ṣe é tí wọ́n bá wọn ja ìjà yìí. Wọ́n ní Ọlọ́run Elédùmarè ó máa wà pẹ̀lú kábíyèsí. Wọ́n ní kábíyèsí máa gbó wọn àtọ̀ o. Wọ́n ní ìjọba kábíyèsí kò ní dojúrú o. Wọ́n ní wọ́n á pẹ́ lórí àlééfà àwọn baba ńlá baba wọn. Queen Naomi ṣàdúrà fún kábíyèsí o. Wọ́n ṣe àdúrà ní ọ̀pọ̀lọpọ̀ fún wọn allegedly bí a ṣe gbọ́. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ wọ inú gist kí n kí ẹ̀yin olólùfẹ́ mi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ allegedly, wọ́n ní Queen Naomi dúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún gbogbo oore, ìdúrótì, ìfẹ́ tí kábíyèsí fi hàn fún wọn lọ́jọ́ ìgbà tí inú wọn bàjẹ́, lọ́jọ́ ìgbà tí àwọn ṣe nǹkan tí ò dáa. Wọ́n láwọn dúpẹ́, àwọn mọ̀ọ́re wípé Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú kábíyèsí o, wípé gbogbo nǹkan tí kábíyèsí bá dáwọ́lé á máa yọrí sí rere ni. Ẹ̀yin èèyàn lé, wọ́n ṣàdúrà. Wọ́n ní gbogbo bí Queen Naomi ṣe ń sọ̀rọ̀, wọ́n ní kábíyèsí, wọ́n ní omi ń jábọ́ lójú wọn ni. Nítorí pé wọ́n mọ̀ pé ìyàwó alálùbáríkà ni wọ́n. Nítorí pé wọ́n mọ̀ pé láti ìgbà tí wọ́n ti fẹ́ Queen Naomi, ojú ò tì wọ́n rí, wọn dojú tì wọ́n. Ẹ̀yin èèyàn lé, wọ́n níwájú ọ̀rẹ́ wọn ni wọ́n ti dúpẹ́ lọ́wọ́ kábíyèsí. Gist tá gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé, ta ní ká mú wá fún yín. Tí a bá tún gbọ́ update yìí, a máa jẹ́ kẹ́ gbọ́, ṣùgbọ́n wọ́n ní kábíyèsí fáwọn mọ́ra, wọ́n dẹ̀ ṣàdúrà fún wọn.
ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tì yín lórí channel mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ̀ ń subscribe, ẹ̀ ń like, ẹ̀ ń share lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè, ojú òní tì yín o, ọ̀nà yín ò ní dàrú o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.